Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olusegun Ladegbuwa. Episteli ti Pọ́ọ̀lù Àpọ́stélì ti àwọn ará Kólósè orí kìnẹ́ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìnẹ́ títí fún ìkọkàndínlọ́gbọ̀n. Pọ́ọ̀lù Àpọ́stélì Jésù Kristi nípa ìfẹ́ Ọlọ́run Olódùmarè àti Tímótíù arákùnrin ẹni sí àwọn ènìyàn mímọ́ àti àwọn ará ẹni olóòótọ́ nínú Kristi rèéva ní Kólósè. Oore ọ̀fẹ́ rán ẹ́ àti àlàáfíà láti ọ̀dọ̀ Olódùmarè bàbá àti Jésù Kristi Olódùmarè ẹni. Àwa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè àti bàbá Jésù Kristi Olódùmarè ẹni. Àwa dẹ̀ ń gbàdúrà rẹ látùgbàdégbà náà àdéhà gbúrò gbàgbọ́ rẹ nínú Kristi Jésù àti òfẹ́rí ẹ̀mẹ̀nẹ́ dídéde ọmọ ènìyàn mímọ́ túdà òrè tíra gbé kálẹ̀ rún mẹ́ nájùlé ọ̀run látàrí rún rẹ̀ ti gbọ́ ṣáájú nínú ọ̀rọ̀ òtítọ́ ti ìyìn rere rè fún ọ̀dọ́ rẹ àti bóun ṣe ń ṣèso nu dédé ayé ó dẹ̀ ń gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ pẹ̀lú bóun ti ń ṣe nínú rẹ látùjọ́ rẹ ti gbọ́ kẹ́ńdẹ́ ti mú orí ọ̀fẹ́ Ọlọ́run Olódùmarè nótìtọ́ àti bẹ́ẹ̀ ti kẹ́kọ̀ọ́ nọ́dọ̀ Ẹ̀pàfrà ó ránṣẹ́ ẹlẹ́gbẹ́rẹ́ ní olùfẹ́ ọ́nẹ́rẹ́ sí olóòótọ́ ránṣẹ́ Kristi nípò ẹni oróyìn rẹ ní nípa òfẹ́ rẹ nẹ tí dédé orun rè jẹ́ tẹ̀mí pẹ̀lú. Túdánẹ̀ látùjọ́ ràdẹ́ ti gbọ́ àbá pàápàá àṣìmí agbájá láti máa gbàdúrà rẹ àti láti máa bẹ̀bẹ̀ rẹ ẹ lè kún fún ìmọ̀ òfẹ́ rẹ nínú ọgbọ́n àti ìmọ̀ òye dédé rè sí tẹ̀mí ẹ lè máa rẹ́ ní ti yíyẹ ní ti Ọlọ́run Olódùmarè sí dédé orun kẹ́ máa so èso rè bójúmú nínú dédé orun kẹ́ńdẹ́ máa gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ sí nínú ìmọ̀ Ọlọ́run Olódùmarè á fún dédé pa tọ́mẹ́ di alágbára gẹ́gẹ́ bí agbára ògo rẹ̀ inú sùúrù àtúpamọ́ra dédé pẹ̀lú ayọ̀ ká máa dúpẹ́ náà bàbá ọ́nìrè mú wá yẹ láti jẹ́ alábàápín nínú ogún ọ̀wọ́n ènìyàn mímọ́ inú mọ̀lẹ̀ ọ́nìrè ti gbà wá kúrò ọwọ́ agbára òkùnkùn dédé rédè ṣùwá nípò inú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ nínú ọ̀nìràbà nẹ́ẹ̀dàndì nípa ẹ̀jẹ̀ rẹ̀ a ùdàríjì ẹ̀ṣẹ̀ ọ́nìrè ń ṣe àwòrán Ọlọ́run Olódùmarè ráfojúrí akọ̀bí dédé ọwọ́n ẹ̀dá túdà ọvọ nínú rẹ̀ àti dá dédé run rẹ̀ ń bẹ́ lájùlé ọ̀run àti dédé run rẹ̀ va nàyè rà àti wojú gan ni rẹ̀ àti rà ìfojú gan ni bùbá ṣe ń tẹ̀ tábù oyè tábù ìjọba tábù ọlá nípasẹ̀ rẹ̀ rà àti dá dédé run àti róhun ti kà rẹ̀ pàápàá ohun tí wàá ṣáájú dédé run àti nínú rẹ̀ rí dédé run tí ròdòlù ohun jẹ́ orogó rí ara ìyẹn rè jẹ́ òjọ ọ̀nẹ́rẹ̀ ń ṣe òpilẹ̀ṣẹ̀ akọ̀bí láti inú àwọn òkú wa wọ inú dédé run ohun lè ná oko rè ga jùlọ túdà ọfọ ìdùnnú bàbá rọǹga ọfọ kí ẹkùn dédé lè má gbé inú rẹ̀ àti nípasẹ̀ rẹ̀ rà àti bá dédé run lajà lẹ́yìn irun tí fún ẹ̀jẹ̀ àgbélébù rẹ̀ parí ìjà a nípasẹ̀ rẹ̀ ubàjẹ́ irun rẹ̀ ń bọ̀ fàṣàyè abẹ́rẹ́ vanajulẹ̀ ọ̀run àti ọ̀fẹ́ rẹ̀ ti jẹ́ àlejò àti ọ̀tàrí nínú ọkàn àyà rẹ̀ nínú wà pálapàla rẹ̀ ẹ̀fẹ́ rùn tí bọ́ lájà nísẹ̀yìn nínú rẹ̀ nípa òkú ó lè mú mẹ́wàá síwájú rẹ̀ èmi mọ́ àti náà ìlàbà wọn àti náà ìná ìbàwí kẹ́mẹ̀ bá ròdo nínú gbàgbọ́ kẹ́ńdẹ́ fẹsẹ̀ múlẹ̀ kẹ́ńdẹ́ ròdo giri kẹ́ńdẹ́ yẹsẹ̀ kó nínú rètí òyìn rere rẹ̀mẹ̀ ti gbúrò rẹ̀ láti wá aṣú rẹ̀ di dédé ẹ̀dá rẹ̀ vanabẹ́ ọ̀run òyìn ra fún èmi Pọ́ọ̀lù tí ó ránṣẹ́ rẹ̀ túdà náà náà yìí èmi yọ̀ nínú ìyàrá mi túdà rún ẹ̀ èmi dẹ̀ mú kó pọ̀jù Kristi rè ṣẹ́kù nẹ́yìn èmi mú kun ní ara rẹ̀ mi túdà ara rẹ̀ rè ṣe òjọ Ọlọ́run Olódùmarè ìyẹn ra fún èmi ṣe ìránṣẹ́ òun gẹ́gẹ́ bú iṣẹ́ òrìjú Ọlọ́run Olódùmarè ra fún mi kí n lè fún mẹ́ ọ̀rọ̀ Ọlọ́run Olódùmarè kò lè ṣẹ a ohun jìnlẹ̀ rè ti farasin láti ayérayé àti látúrandíran ṣùgbọ́n ra ti fún wọn nísẹ̀yìn rí ọ̀wọ́n ènìyàn mímọ́ ọ̀wọ́n ní rí Ọlọ́run Olódùmarè fẹ́ láti fún ọ̀rọ̀ òjìlẹ̀ náà rí àwọn kèfèrí láti fún wọn hùn rè ń ṣe Kristi nínú rẹ̀ kúrè tí ó go ọ̀nira wà ń bá àṣù rẹ̀ ràdẹ́m kọ́ olúkúlùkù ènìyàn nínú dédé ọgbọ́n á lè mọ olúkúlùkù ènìyàn wà ní òwà pípé nínú Kristi Jésù rè mi tún darẹ̀ ń ṣe láàlà kí n dẹ́m jújà káàdì pẹ̀lú gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀ rè ń fún agbára ṣiṣẹ́ gidigidi nínú rè mi Ọlọ́run Olódùmarè kó bùsí gbígbọ́ àti kíká ọ̀rọ̀ rẹ̀ àmín. èyí wà lẹ́ni ò sí nǹkan go on sọ̀hún à ń gbádùn ẹ̀jọ́.